ẹ̀yin olólùfẹ́ fíìmù ìyá ọkọ ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù ìyá ọkọ. Ẹ má sọ pé mi ò sọ fún yín o, ẹ gbìyànjú láti tẹ subscribe button ká lè notify yín tí apá kejì fíìmù ìyá ọkọ tó bá jáde. Ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù ìyá ọkọ. Mo lérò pé gbogbo yín ti wo fíìmù náà. Fún àwọn tí ò bá yìí ti wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà. Yorùbá Plus ló ń ṣò rẹ̀ lórí YouTube. Ẹ gbìyànjú láti lọ wo fíìmù ìyá ọkọ. Fún àwọn tó dẹ̀ ti wò ó, ẹ ṣáà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú fíìmù náà, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀, ẹ mọ àwọn òṣèré tó wà nínú fíìmù náà. Kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù ìyá ọkọ? Ẹ tẹ nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Ṣé àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù ni, tàbí storyline fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù, àbí graphics fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù? Nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú àwọn nǹkan mẹ́ta wọ̀nyí, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó dọjọ́ mi ọjọ́ rẹ̀, ẹ má jà o, ó dìgbà.